Amẹ́ríkà fi bọ́ǹbù já bíríìjì Iran ní Iran náà bá fi bọ́ǹbù já aeroplane Amẹ́ríkà bọ́ o. Olórí ilẹ̀ Amẹ́ríkà Donald Trump fọwọ́ sọ̀yà gbàgbà ní ọjọ́ kejì oṣù kẹrin 2026 ìyẹn lánàá òde yìí pé bíríìjì tó tóbi jùlọ nílẹ̀ Iran ti lulẹ̀ ó ti fọ́ túútú kò tún ní ṣe é lò mọ́ láéláé. Ṣùgbọ́n kékeré nìyẹn o, ọ̀pọ̀lọpọ̀ irú ìkọlù bẹ́ẹ̀ ló tún ń bọ̀ tí Iran ò bá tètè wá ká parí ìjà tó wà nílẹ̀ yìí o. Ìkéde yìí ni Trump fi ń sọ fún gbogbo ayé pé òun lòun fi bọ́ǹbù já bíríìjì wọn ní orílẹ̀-èdè náà àti pé irú ẹ̀ tún kù lẹ́yìn tí àwọn Iran kò bá tètè wá kí àwọn yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí àwọn sì sọ bí àwọn yóò ṣe máa jọ ṣe. Àmọ́ ohun tí àparò fi ń ṣe ẹ̀rínrín yìí ẹkún ni olóko fi ń sun nítorí bíríìjì tó tóbi jùlọ ní Iran ni Trump fi bọ́ǹbù já yìí. Òun ló ga jùlọ ní orílẹ̀-èdè náà torí ẹsẹ̀ bàtà 206 ló fi ga 446 feet. Bíríìjì olókè ni kò sì sí irú ẹ̀ míì ní Iran. Àmọ́ nífẹ̀ẹ́ rẹ̀ kílẹ̀ mọ́ àná òde Trump kéde pé òun ti já bíríìjì náà tó wà láàrin olú ìlú wọn ní Iran ìyẹn Tehran sí ìlú ńlá míì tí wọ́n ń pè ní Karaj. Bẹ́ẹ̀ ni Trump ń lérí pọnran pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o bí Iran bá ti kọ̀ tí wọn kò bá àwọn sọ̀rọ̀ tó ní kókó tí wọn kò sì ṣí ojú ọ̀nà agbami Strait of Hormuz bí òun yóò ṣe máa fi bọ́ǹbù já gbogbo nǹkan wọn nìyẹn. Níjẹta ni Trump ti kọ́kọ́ lérí ó sì hàn pé ara ń kan gan-an ni nítorí gbogbo ohun tó ti rò pé àwọn Iran yóò gbà wọlé kí ogun náà lè parí gbogbo ẹ̀ ni àwọn Iran kọ̀. Wọ́n ní àwọn ìbéèrè àgọ̀ ni Trump ń bi àwọn nítorí bẹ́ẹ̀ pé tí Amẹ́ríkà bá ń wá ẹrú kó lọ síbòmíì kì í ṣe lọ́dọ̀ àwọn ni. Bẹ́ẹ̀ ni wọn kò ṣí Strait of Hormuz fún gbogbo èèyàn àfi àwọn tí wọ́n bá fẹ́ nìkan gẹ́gẹ́ bí wọ́n ti sọ tẹ́lẹ̀. Bí a ti ń wí yìí ìròyìn jáde pé bí ọkọ̀ ojú omi 16 ló ń gba ojú agbami yìí kọjá báyìí ní ojoojúmọ́. Bẹ́ẹ̀ kí wàhálà tó dé ní ojúmọ́ kan ó kéré tán 130 ọkọ̀ ńlá ni yóò gba ojú omi yìí kọjá lọ. Àìlègbàbẹ̀ àwọn ọkọ̀ ojú omi tó ń gbé epo kiri yìí ti dá wàhálà sílẹ̀ ní gbogbo ayé nítorí gbogbo ayé lókù tó ń pariwo báyìí pé kò sí epo àti gáàsì lọ́dọ̀ àwọn. Èyí tó sì tún ṣẹ̀ṣẹ̀ hàn sí àwọn alágbára ayé wọ̀nyí ni pé ọ̀nà náà ni wọ́n ń gbé fataláísà àti àwọn èlò tí wọ́n fi ń ṣe é gbà. Bí kò bá sì sí fataláísà tí wọ́n fi ń ṣe iṣẹ́ ọ̀gbìn ní àwọn orílẹ̀-èdè àgbáyé wọ̀nyí ìyàn gidi ló ń bọ̀ wá ni. Nítorí ẹ̀ ní Trump ṣe ń wá gbogbo ọ̀nà láti fa àwọn orílẹ̀-èdè àgbáyé tó kù sínú ìjà yìí pé kí wọ́n máa bọ̀ kí àwọn jọ kojú Iran. Ṣùgbọ́n àwọn yẹn láwọn ò ṣe. Inú bí Trump débi pé ó lóun yóò yọ orílẹ̀-èdè tòun ìyẹn Amẹ́ríkà kúrò nínú ẹgbẹ́ àwọn orílẹ̀-èdè parapọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ń jẹ́ NATO tóun ò ní bá wọn ṣe mọ́. Ìbínú yìí ló sì fi sọ̀rọ̀ sí olórí ilẹ̀ France Emmanuel Macron tí ìyẹn náà sì dá èsì burúkú padà fún un. Trump ní ìyàwó Macron ń fìyà jẹ ìyẹn ni ò ṣe mọ ohun tó ń ṣe. Ọ̀rọ̀ náà sì ká Macron lára débi pé ó ní ọ̀rọ̀ tí Trump sọ yẹn kò lésì kéèyàn fi ṣe bí ajá tó ń gbó lásán ni. Ṣùgbọ́n gbogbo ọgbọ́n tí Trump ṣe nígbà tó ń lérí pé òun yóò kọlu Iran lónìí òun yóò kọlù wọn lọ́la tí ìhàlẹ̀ náà kò ṣiṣẹ́ mọ́. Èyí sì jọ pé ohun tó ń mú ìbínú gidi jáde láti ọ̀dọ̀ ọkùnrin náà nìyẹn. Níjẹta ni Trump sì ń sọ pé òun yóò fi bọ́ǹbù sọ Iran di orílẹ̀-èdè àtijọ́ torí òun yóò dá a padà sí ayé olókùúta ìyẹn lásìkò tó jẹ́ òkúta ni gbogbo ayé ń lò ìyẹn ní bíi mílíọ̀nù 3 ọdún sẹ́yìn tó jẹ́ àsìkò náà ṣẹ̀ṣẹ̀ parí nígbà tó kù bí 4,000 ọdún kí wọ́n bí Jésù sáyé ni. Lásìkò tí Trump ní òun fẹ́ dá Iran padà sí yìí Stone Age ni wọ́n ń pè é. Kò sí ohun míì tí ayé ń lò ju òkúta lọ, kò sí irin, kò sí iná, kò sí títì, kò sí kinní kan, kódà kò sí ilé, inú igbó tàbí ọ̀gbun ní kálukú ń gbé.
ohun tí Trump ń lérí pé òun yóò sọ Iran dà nìyẹn. Ó sì ṣeé ṣe kó jẹ́ ìpalẹ̀mọ́ ẹ̀ náà ló ń ṣe tó fi lọ́ọ́ fi bọ́ǹbù já bíríìjì ńlá ti Iran tó sì dínà mọ́ ọ̀pọ̀ àwọn èèyàn láti máa rìn kiri. Trump ti tún ní òun yóò ju bọ́ǹbù sí gbogbo orísun omi ilẹ̀ Iran débi pé kò ní sí ẹni tí yóò rí omi mu lórílẹ̀‐èdè náà, pé nígbà tó bá sú wọn àwọn ará Iran fúnra wọn ni yóò bá àwọn olórí wọn sọ̀rọ̀ tàbí kí wọ́n bá wọn jà pé kí wọ́n ṣe ohun tí Amẹ́ríkà fẹ́. Bí bẹ́ẹ̀ kọ́ ibi oríṣiríṣi ni yóò máa bá wọn. Òun ò sì kọ̀ iye ẹni tó bá fẹ́ kú kó kú ni. Ohun tí ọ̀pọ̀ èèyàn kò ṣe fẹ́ wá faramọ́ ọ̀nà tí Trump fi ń jagun náà rèé o, torí wọ́n ní ó dàbí pé kinní ọ̀hún ti kúrò ní ogun ẹ̀sìn tàbí ti ìfẹ̀míṣòfò lásán, ogun ọrọ̀ ajé àti ìṣàkóso ni. Àmọ́ Trump ti ní òun ò tiẹ̀ kí àmọ́ ohun tí kálukú bá fẹ́ rò ní kí wọ́n rò, àfi kí àwọn yí ilẹ̀ Iran sí ibi tí àwọn fẹ́. Ó ní bí àwọn ti wà yìí àwọn ti fẹ́ jagun náà tán, ìwọ̀nba ẹsẹ̀ tó kù làwọn ń tọ̀ lọ yẹn. Àwọn yóò máa ba ilẹ̀ Iran jẹ́ lọ títí tí wọn yóò fi sọ̀rẹ́ńdà ni. Ṣùgbọ́n ariwo tí àwọn Iran náà ń pa ni pé Trump kò mọ ẹni tí òun bá fà á ní, pé tó bá mọ̀ kò ní ṣe àwọn ohun tó ń ṣe yẹn. Wọ́n ní bíríìjì àwọn tí Amẹ́ríkà bàjẹ́ yẹn àwọn yóò gbẹ̀san. Bíríìjì 8 làwọn yóò fi kọlù nílẹ̀ Lárúbáwá. Iran ní àwọn yóò kọlù bíríìjì Jabal al-Hamad ní Kuwait, àwọn yóò kọlù King Fahd Bridge ní Saudi Arabia, àwọn yóò kọlù Zayed Bridge ní Abu Dhabi àti Al-Maktoum Bridge ní Abu Dhabi yìí kan náà. Àwọn yóò tún kọlù King Hussein Bridge ní Jordan, Damiya Adam Bridge ní Jordan yìí kan náà, Sheikh Khalifa Bridge ní Abu Dhabi àti Jazeel Abdul Bridge ní Jordan bákan náà. Iran ní kí gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyí mọ̀ pé iná yóò ṣẹ́ lára àwọn, nítorí àwọn ọ̀rẹ́ Amẹ́ríkà ní gbogbo wọn, ọ̀dọ̀ wọn sì làwọn èèyàn náà máa ń dúró sí tí wọ́n fi ń dáná yá àwọn ní Iran. Iran pàápàá ń lérí pé ojú àánú ò sí mọ́, pé gbogbo àwọn tó ń bá àwọn Amẹ́ríkà tàbí Israel ṣe láàrin àwọn orílẹ̀-èdè Lárúbáwá wọ̀nyí kí àwọn náà ti mọ̀ pé àwọn fúnra àwọn làwọn ń wá wàhálà sọ́rùn ara wọn. Àwọn èèyàn wọ̀nyí ìyẹn àwọn orílẹ̀-èdè Lárúbáwá yìí náà ń fẹjọ́ Iran sùn. Àmọ́ àwọn Amẹ́ríkà ń sọ fún wọn pé kí wọ́n ní sùúrù, ohun gbogbo ò ní pẹ́ yanjú, nítorí pé apá àwọn yóò ká Iran kódà bí wọ́n gbọ́n jù bẹ́ẹ̀ lọ. Ó kàn jẹ́ pé àwọn Iran kò dúró kí Amẹ́ríkà ká àwọn mọ́ tàbí kí wọ́n bà nǹkan àwọn jẹ́. Àwọn náà ń gbẹ̀san ní gbogbo ibi tí wọ́n bá ti ráàyè ẹ̀ ni. Ní òní ọjọ́ 3 oṣù kẹrin yìí, Iran náà fi bọ́ǹbù tiwọn náà já aeroplane ìjagun àwọn ará Amẹ́ríkà kan. Wọ́n já a bọ́ nígbà tó ń fò lójú ọ̀run, ọ̀dọ̀ àwọn Iran náà ló sì ń lọ o. Ọ̀rọ̀ náà dùn àwọn ará Amẹ́ríkà pàápàá, nítorí àwọn púpọ̀ nínú àwọn èèyàn wọn ni wọ́n sọ pé àwọn ò faramọ́ ogun tí wọ́n ń jà ní Iran àti àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún Ísírẹ́lì yìí mọ́. Wọ́n lérò pé kinní náà ti pọ̀ ju ohun tí àwọn lérò lọ. Àmọ́ Trump ò gbà. Ó ní nígbà tí èsì àwọn ohun tí òun ṣe wọ̀nyí bá dé, inú gbogbo wọn ni yóò dùn sí i, pé wọn yóò mọ̀ wípé kò sí ohun tó yẹ kí àwọn ṣe ju kí àwọn pa Iran run lórí ilẹ̀ lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, nígbà tí Iran fi bọ́ǹbù tí wọ́n já aeroplane àwọn Amẹ́ríkà tó ń lọ ṣe aburú fún wọn ní orílẹ̀-èdè náà bọ́, ojú ọ̀run ni wọ́n ti ré e bọ́. Bí wọ́n ti já a bọ́ pàápàá kò sí ẹni tó mọyì àwọn tí wọ́n wà nínú aeroplane ọ̀hún. Bẹ́ẹ̀ ni àwọn ìjọba Amẹ́ríkà pàápàá kò fẹ́ sọ kinní kan lórí ẹ̀, nítorí kinní náà bá wọn lójijì, pàápàá nígbà tó jẹ́ olórí ilẹ̀ Ísírẹ́lì Benjamin Netanyahu ṣẹ̀ṣẹ̀ ń sọ fáwọn oníròyìn àgbáyé pé àwọn àti ọ̀rẹ́ àwọn Amẹ́ríkà àwọn ò ní pẹ́ pa ìjọba orílẹ̀-èdè Iran run pátápátá. Àwọn ará Amẹ́ríkà àti Ísírẹ́lì ti sáré lọ síbi tí aeroplane náà jábọ́ sí tó sì gbiná. Àmọ́ wọn ò tí ì rí àwọn tí wọ́n wà níbẹ̀, àfi ẹnìkan tí wọ́n lórí bí yànbọ́ sílẹ̀ kí aeroplane náà tó laná. Wọ́n ní wọ́n ti rí ìyẹn gbà jáde, nítorí bí àwọn ti ń sáré lọ síbẹ̀ náà ni àwọn ọmọ ogun Iran ń sáré lọ. Wọ́n fẹ́ gbé àwọn tí kò bá tí ì kú nínú wọn. Àmọ́ ó jọ pé àwọn Amẹ́ríkà àtàwọn ọ̀rẹ́ wọn yìí ti dé ibi tí aeroplane ọ̀hún ré sí kí àwọn ti Iran tó dé. Wọ́n sì ń wá àwọn tó kù nínú aeroplane náà àti àwọn tó kú. Wọ́n wá ibi tí wọn yóò ti rí òkú wọn àti àwọn ohun èlò ogun tó wà nínú aeroplane ọ̀hún.
ṣùgbọ́n nígbà tí wọ́n sọ̀rọ̀ náà fún Donald Trump, ohun tí wọ́n ló wí ni pé àwọn Iran yìí kàn ń ja poró lásán ni, pé àwọn yóò gba Strait of Hormuz kúrò lọ́wọ́ wọn bóyá wọ́n fẹ́ bóyá wọ́n kọ̀. ọ̀rọ̀ náà kò sì ní ìtìjú tàbí bójúbójú kan mọ́. aṣọ ti ká lórí irọ́. ó ti hàn pé èyí tó jẹ Amẹ́ríkà lógún jù nínú ọ̀rọ̀ yìí ni Strait of Hormuz. ó ṣeé ṣe kó jẹ́ lọ́jọ́ tí wọ́n bá rí ibẹ̀ gbà ni ogun náà yóò parí. àmọ́ bí wọn ò bá tí ì rí ibẹ̀ gbà, ogun náà yóò máa lọ ni, nítorí kò sí àdéhùn tàbí àjókòó-ṣọ̀kan tí yóò mú ogun náà parí bí kò bá ti ní ọ̀rọ̀ ojúnà àgbàmí ńlá Strait of Hormuz nínú, nítorí ìkóríta tó so gbogbo ayé pọ̀ ni. ọwọ́ Iran ló sì wà lásìkò tá a wà yìí. àmọ́ kì í ṣe pé kinní náà yóò rọrùn fún Amẹ́ríkà àti Israel láti ṣe, nítorí bí àwọn Israel àti Amẹ́ríkà ṣe ń pe àwọn Iran ní afẹ̀míṣòfò, bẹ́ẹ̀ ni Iran ń sọ pé kò sí afẹ̀míṣòfò kan tó ju Israel lọ. ohun tí kò sì jẹ́ kí bọ́ǹbù jíjù dúró lọ́wọ́ àwọn orílẹ̀-èdè méjèèjì nìyẹn. Israel ní Iran ju bọ́ǹbù lu àwọn lánàá, àwọn èèyàn àwọn bíi 150 ló sì farapa, àti pé láti ìgbà tí ogun yìí ti bẹ̀rẹ̀ ó ti lé ní 6,500 àwọn èèyàn tí àwọn ti kó lọ sí ọsibítù. Iran ló ń ṣe wọ́n léṣe. bẹ́ẹ̀ ni Iran náà ń pariwo pé àwọn Israeli ti ju bọ́ǹbù lu ibi tí àwọn kó àwọn nǹkan amáyédẹrùn sí fáwọn tí ogun bá lé tàbí tí wàhálà kan bá bá. gbogbo ilé náà ni wọ́n sì fi bọ́ǹbù wọn já, tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ara ń ni lọ́wọ́lọ́wọ́ sínú ìyọnu. Red Crescent ni wọ́n pe ibi tí àwọn Israeli fọ́ ní Iran yìí. àwọn Israel fúnra wọn sì sọ pé àwọn ti pa àwọn ọmọ ajagun Hezbollah 15 tí wọ́n bá Iran ṣe. bẹ́ẹ̀ ni wọ́n ń pa ara wọn káàkiri o, tí ogun náà kò sì tíì fi ibi tí yóò ti parí hàn rárá fún ẹnikẹ́ni. lójoojúmọ́ ni Trump sì ń lérí pé ogun náà yóò parí láàrin ọ̀sẹ̀ kan sí méjì síra wọn. ogun náà sì ti lé lọ́sẹ̀ 4 báyìí o. èyí tó kan gbogbo ayé jù báyìí ni pé owó epo bẹntiróòlù àti gáàsì àti ajílẹ̀ àti àwọn nǹkan míì kò lọ sílẹ̀ rárá. òkè ló ń lọ lójoojúmọ́. ọ̀wọ́n gógó àwọn nǹkan míì náà sì ti tún bẹ̀rẹ̀. ohun tí àwọn òǹlàjà àgbáyé ṣe ń pariwo pé àfi kí Amẹ́ríkà àti Israel pẹ̀lú Iran fòpin sí ìjà yìí, nítorí ó ti hàn gbangba báyìí pé aburú tí kinní náà yóò dá sílẹ̀ gbogbo ayé ni yóò fara gbá. Ọ̀làwọ̀lá alága ló ń ṣe àyẹ̀wò ogun tí àwọn Iran pẹ̀lú Amẹ́ríkà àti Israel ń jà lọ́wọ́lọ́wọ́ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú ọlùdé ọdún àjíǹde yìí.